الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. Mo kí wa kú àbọ̀ síbi ìjókòó wa ti tòní. Èyí tí a fẹ́ mẹ́nu báyìí ọmọ ìyá mi náà ni ìdáhùn sí ìbéèrè pé ǹjẹ́ ní ó lẹ́tọ̀ọ́ kí àwọn tí wọ́n bá yàn pa ẹran kí wọ́n máa gba nǹkan kan lára ẹran iléyá tí ó jẹ́ bí ìdààmú tí wọ́n ṣe tí ó jẹ́ bí tí ó dùn nípò owó ọ̀yà ẹran tí wọ́n bá yàn pa. Àwọn náà rí i pé àwọn tí wọ́n bá yàn pa ẹran iléyá wọ́n máa bá gbogbo yàn pa ẹran kiri tí wọ́n máa yọ ọkàn níbi gògóńgò níbi ọrùn ẹran wọ́n máa gé tàbí wọ́n máa fún aláǹfààní kan pé á fún ọ ní awọ rẹ̀ àbí pátákó rẹ̀ àbí àwọn nǹkan mìíràn bá lọ tó pé níbi ẹran iléyá náà wọ́n ti mú fún àwọn ènìyàn báyìí. Eléyìí máa pé kó bọ́ sí ọ̀rọ̀ yìí ó bọ́ sínú tí ó dìrọ̀ mọ́ owó ọ̀yà tí ìsìn àlè ó jọ̀rọ̀ owó iṣẹ́ tí èèyàn ṣe. Owó iṣẹ́ tí a sì ṣe náà sì ní ó wà nù tí a mọ̀ sí wípé ó wọ̀ nù muamalat maliyya. Nínú ṣẹ̀ríà Islam ẹni tó fẹ́ bá yàn pa ẹran iléyá nínú kó jẹ́ pé yóò ṣe lọ́fẹ̀ẹ́ àmọ́ tó wá jẹ́ pé yóò gba owó lórí ẹ̀ ó lẹ́tọ̀ọ́ àti gba owó àmọ́ kì í kò lẹ́tọ̀ọ́ láti jẹ́ pé inú ẹran iléyá tó bá pa ni ó ti wá fún lówó yìí. Wọ́n wá sọ pé kó yọ ọrùn ẹran àbí kó gé ẹsẹ̀ ẹran àbí kó mú orí ẹran àbí kó mú awọ ẹran gan pẹ̀lú. Eléyìí kò lẹ́tọ̀ọ́ o. A rí pé àwọn ìmọ̀ sábà sí nǹkan ìpọ́jù tó yẹ pé tí wọ́n máa ṣe ni pé wọ́n máa pa ẹran kiri àdúgbò wọ́n máa fún ọ láwọn kankan ní tí wọ́n ń fún ẹ yìí wọ́n fún ọ lówó àmọ́ mọ́mú kankan nínú tó jẹ mọ́ ẹran iléyá. Èèwọ̀ ni kí wọ́n ta ẹran iléyá, èèwọ̀ ni kí wọ́n fi nǹkan kan nù nǹkan ẹran iléyá ṣe owó ọ̀yà fún tó bá wọn pa. Eléyìí jẹ́ sókè ọ̀rọ̀ wípé a gbọ́dọ̀ mú nǹkan kan lára ẹran iléyá láti tà. Bá àti gbọ́dọ̀ ta a gbọ́dọ̀ fi nǹkan kan nínú ẹran iléyá ṣe owó ọ̀yà. Tí wọ́n bá ta nǹkan kan tó ti pé kò dáa kí èèyàn ta nǹkan lára ẹran iléyá. Tí wọ́n bá yí ta nǹkan kan lára ẹran iléyá wọ́n gbọ́dọ̀ fowó sí sàárà wọn ò gbọ́dọ̀ ná. Eléyìí jẹ́ sókè ọ̀rọ̀ tí àwọn àfáà sọ níbi tó jẹ mọ́ ọ̀rọ̀ ẹran iléyá. Kọ́lọ́run kó ṣàánú wa. Allahumma salli ala Muhammad wa sallam.